bẹ́ẹ̀ ni jàre àríyá lóríṣiríṣi ò lẹ́gbẹ́. ní ètò wa Bísí Ológe show. Olómi àyànfẹ́ yín Ọlábísí ọmọ ìjọbí tó gbélé mọ̀ sí Bísí Ológe pẹ̀lú àwọn ayẹyẹ lóríṣiríṣi bí ìkómọ, ìgbéyàwó, ìṣílé, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀ máa bá pàdé lórí ètò yín ètò wa. Bísí Ológe show lórí Lagos Television LTV8 aago 10 ní gbogbo alẹ́ ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá. lórí ètò yín ètò wa. Bísí Ológe show lórí Lagos Television LTV8. Daddy àti mommy alága ẹkùnrin ẹ káàbọ̀. I have seen your total package. I can see total package. Very well, it's a weekend. I have seen your total package. We can see this total package. And it's a weekend to the wire. Show me yourself, very. Show me yourself, genuinely. Show me yourself, genuinely. Show me yourself, very. Show me yourself, genuinely. Into the ground, very. Into the ground, very. Show me Janata. Show me Janata. Shakiti Baba, come on, come on. Shakiti Baba, come on, come on. Shakiti Baba, come on. Hey, Palati, let's go. Palati, hey. Palati, let's go. Palati, oh yeah, let's okay. Everybody's okay. Ọkọ ìyàwó ṣe ó múra wa wá ní. Nítorí àkókò ẹ ṣe àdúgbò alága ọkọ ìyàwó láàrin wa ọba sí kọlọkọlọ ọkọ ìyàwó ó fi kí wọ́n mọ̀ pọ̀ dúró dédé ọwọ́ yín lókè everybody stand up. About stop. About stop. Wait. Whining. And what are you doing? Round about stop, everybody. Mo fẹ́ kí wọ́n mọ̀ pọ̀pọ̀ ìyàwó ṣe kí ni ó dúró dédé. Can you jump? Jumping. Jésù Olúwa wa ẹ ṣé nítorí àkókò alága ẹ dá wà lálẹ́ ẹ̀yin ọ̀rẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ dọ̀bálẹ̀ fún àwọn òbí dádì àti mọ́mì wọ́n ti sọ pé àwọn ti gbà ẹ́ mọ́ra gbogbo ẹbí àtàwọn ẹbí àwòsù ẹbí adéyanjú ẹni ọmọ mi mọ̀ sí wọn fẹ́ máa gbàdúrà fún wọn mo ń ṣe gbogbo ẹ̀kọ́ mọ́kànlá torí àkókò bẹ́ẹ̀ gbàdúrà fún gbogbo ẹbí dọ̀bálẹ̀ ikú ìdíje sí owó sí ọlọ́sí ọ̀yọ́ sí àlàáfíà àìkúkọ lálẹ́ ọ̀rọ̀ fún ìdíje lẹ́yìn tó dọ̀kọ̀ ọmọ yín kó má dàbí bú lẹ́yìn tó dọ̀kọ̀ ọmọ yín kó má dàbí àbọ̀ ara lẹ́yìn tó dọ̀kọ̀ ọmọ yín iṣẹ́ tó má ti ṣẹ́ ẹ má bá ti gbàdúrà fún ẹ má gbàdúrà ẹ gbàdúrà fún pé bí yín ti rí bẹ́ẹ̀ ti fi ní ọmọ dúró òun náà kí ayọ̀ tó dúró lọ́wọ́ ẹ̀ àwọn orí adé gbàdúrà láti òkè èrò orí adé ẹ̀yìn ẹ̀ bá mi lọ́wọ́ sí ẹ má bá mi gbàdúrà fọ́kọ ìyàwó ẹ má bá mi gbàdúrà fọ́kọ ìyàwó ẹ má bá mi gbàdúrà fọ́kọ ìyàwó ọkọ ìyàwó bẹ́ẹ̀ tí ló máa rí bẹ́ẹ̀ tí ló máa rí àjọyọ̀ tèmi ní ààfin ọba kábíyèsí Abdulfatah Akorede Akamọ di olú ìtòrí of ìlú ìtòrí olúńlá Àgbọ́dèrè ìyẹn nílùú Ẹ̀gbá ni pé àwa bá wọn ṣe ìyàwó ọmọ wọn ní èní yìí ayẹyẹ ńlá ni ojú pé sẹ̀ sí bíbá yìí oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn nílùú Nàìjíríà àwọn olórúkọ àwọn olówó àwọn ọlọ́rọ̀ àtàwọn aráàlú
tí bàbá ṣe dáadáa tí wọ́n kó mọ́ra pátá ni wọ́n pèsè síbí lẹ́ni láti bá wọn ṣàjọyọ̀ náà. Àwọn òbí ẹ̀ ló ń pàdánù àfúnẹ́. Jọ́ torí ọlọ́run má bí fọ́
mẹ́ta ó má kọjọ mẹ́ta kẹ́ bóò ní èrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ máa wo ètò Bísí Ológe Show ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ má wo my name is Bukky Raji Ambode ẹ máa wo ètò Bísí Ológe Show èèyàn wa ní pàdé wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later. Thank you.
Ilé Yorùbá